mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé bàbá 1010 náà lẹ́wà níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ojú tẹ fún ọ̀wá ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ fún gbọ́ wá etí náà ò ní di agara kì í dá oníṣe Elédùmarè agara ò ní dá yín ọ̀dọ́ owó awo olókun ọ̀dá awo koro ọ̀dọ̀ owó ò ní dá mi àyànfẹ́ Elédùmarè bẹ́ẹ̀ ni kò ní dẹ́yìn tẹ́jú olólùfẹ́ wa lórí ìkànnì yìí ìròyìn fún tásìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ tá a mú wa sójú mọ́ màwòrán yín orúkọ oníròyìn náà ni àyànfẹ́ Elédùmarè ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún ti àsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. ẹ lọ já mi lórí ìpinnu yín láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí ẹ sì gbé ìpinnu náà sin alukoro ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ìbòyí òun ló sọ bẹ́ẹ̀ fún Àtíkù Abubakar. lórí ọ̀rọ̀ Àtíkù Abubakar náà láṣìwà má rora rẹ pin o Elédùmarè sì lè sọ ọ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí o bá di ẹni 70 ọdún láyé. Àkúmẹ̀ ló gba Àtíkù Abubakar nímọ̀ràn bẹ́ẹ̀. ẹ ò mọ ohun tẹ́ ń ṣe rárá lórí àbádòfin owó orí tẹ́ ń gbé káàkiri ìhun Ali Ndume ló sọ̀kò ọ̀rọ̀ bá Tinubu àti àwọn ìgbìmọ̀ rẹ̀ tán jọ ń ṣèjọba. àwọn agbófinró tán gbófin jalè kan rèé tán já obìnrin 3 ọ̀tọ̀ọ̀tọ̀ sí ògoloto lórí pé wọ́n fẹ́ gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà kan ní ìpínlẹ̀ Èkó. bákan náà lọ́mọ sórí ní ìpínlẹ̀ Enugu pẹ̀lú bí àwọn ọlọ́pàá 6 bí wọ́n ṣe dáwọ́ ìyàlú dírẹ́bà kan tán lù ní ìlùkulù lórí owó tó jẹ́ 100 náírà péré èyí tán kọ̀ tí kò fún wọn. ọmọ ọdún 18 kan ló jóná mọ́lé ní ìpínlẹ̀ Kwara látàrí ìjàmbá iná èyí tó wáyé. àwọn olùfẹ̀hónúhàn ya jáde láti fẹ̀hónú hàn lórí àwọn olórí agbègbè wọn èyí tán wà ní àhámọ́ àtìmọ́lé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Delta. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ẹ lọ já mi lórí ìpinnu yín láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí ẹ sì gbé ìpinnu náà sin pátápátá. alukoro ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Ìbòyí òun ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ìbòyí eyín Comrade Richard Nwafo wọn ló ti gba Alhaji Àtíkù Abubakar lẹ́ni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ọdún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú PDP ní ìmọ̀ràn pé bàbá mo nífẹ̀ẹ́ yín olólùfẹ́ yín tímọ́tímọ́ sì ni mo jẹ́ a sì lè róòtọ́ ọ̀rọ̀ lẹ̀ ká mọ́ lè bára wa sọ lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ nípa èròǹgbà àbí ẹ̀ tiẹ̀ wá léròǹgbà rẹ̀ ẹ ṣàjẹ́ fún nímọ̀ràn pé lórí ìpinnu yín ẹ lọ́ọ̀rẹ́ gbèsìn láti díje gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 ó sọ di mímọ̀ nígbà tí ó sọ èyí di mímọ̀ nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ní àsìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ibẹ̀ ló ti sọ di mímọ̀ ní Abakaliki nínú ètò ti sọ di mímọ̀ pé Àtíkù Abubakar ó ní ó ti gbé igbá ààrẹ ṣáájú tọdún 2023 tẹ́lẹ̀ tó sì lo ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party LP èyún Peter Obi gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ ní ṣáájú tẹ́lẹ̀ ó ní tó di wípé àwọn méjèèjì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lulẹ̀ ó ní ọdún 2023 bàbá ò tún ṣàìgbégbá àgbò tó tún ṣe bẹ́ẹ̀ tó ti ń janlẹ̀ ó ní báyìí ìmọ̀ràn tó ń lè fún Àtíkù Abubakar òun náà ni pé kí ó gbàgbé ìpinnu rẹ̀ kó sì sin ìpinnu náà sí inú lẹ́lẹ̀ kó gbójú ń bẹ̀ pé òun lè di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní pàápàá jùlọ kó lè wáyé láti inú ẹgbẹ́ òṣèlú PDP ó nítorí àlàkalẹ̀ tó wà báyìí àwọn tí wọ́n yóò fún ní tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú PDP sí ipò ààrẹ lọ́dún 2027 láti gúúsù ilẹ̀ yìí ó ní wọn yóò ti mú wọn wá ó ní fún ìdí èyí òun ò bá rọ Àtíkù o torí pòǹjì olólùfẹ́ rẹ̀ òun sì fẹ́ràn bàbá náà dáadáa wípé kán tiẹ̀ já mi nínú àpọ̀n tí ó yọ kan lọ́ọ́ rè dá mi lákaná lórí ọ̀rọ̀ ìdíje sípò ààrẹ yìí. lórí ọ̀rọ̀ Alhaji Àtíkù Abubakar náà la sì wà má rora rẹ pin rárá o má sì gbọ́n táwọn ènìyàn ń sọ Elédùmarè lè sọ ọ́ di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà bí o bá di ẹni 70 ọdún lókè pẹ̀. Àkúmẹ̀ ló sọ èyí di mímọ̀ fún Alhaji Àtíkù Abubakar.
ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà George Akume òun ló sọ èyí di mímọ̀ lásìkò tí wọ́n ní ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ lórí móhùnmáwòrán TVC lọ́jọ́ àìkú tí ń ṣe Sunday àná ọjọ́ kẹjọ yìí. ìgbà náà ló fi ọ̀rọ̀ náà léde lásìkò tó ń sọ̀rọ̀. ó ní ìpàdé Àtíkù Abubakar àti ẹni tó jẹ́ igbákejì ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú LP Peter Obi tí wọ́n jọ ní Adamawa tí ń ṣe ìpínlẹ̀ Yola níbi ọjọ́ mélòó kan sẹ́yìn yìí. àwọn ò mọ tó ń ṣẹlẹ̀ lóòótọ́ o, wọn ò sì fìdí ìpàdé náà múlẹ̀. ó ní ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé Àtíkù yóò jáde sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí, ó ní kó tiẹ̀ kọ́kọ́ gbàgbé rẹ̀ ná, kì í ṣe tọdún 2027. ó nítorí wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní yóò sì tún máa tẹ̀síwájú táwọn yóò sì jáwé olúborí torí pé bó ṣe wà lálàkalẹ̀ gúúsù ilẹ̀ yìí òun náà ni ètò ààrẹ sì kàn tí ó máa tẹ̀síwájú. ó ní bí Àtíkù bá ti wá di ẹni 70 ọdún bó bá wà nínú àkọsílẹ̀ rẹ̀ níwájú Elédùmarè láti jẹ́ pé yóò di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní kò sẹ́ni tí ó dá dúró lásìkò gbà náà o. ó ní ṣùgbọ́n lọ́wọ́ tá a sì wà yìí níbi ètò ìdìbò tọdún 2027 Alhaji Àtíkù Abubakar ẹ lọ rèé sì máa sinmi náà, ẹ má fowó yín ṣòfò, bẹ́ẹ̀ ni kẹ̀sì má fi àkókò yín ṣòfò. Akume òun ló gba Àtíkù Abubakar nímọ̀ràn pé kó ní sùúrù dẹni 70 ọdún ṣáájú kó tó lè di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ ò mọ ohun tẹ́ ń ṣe rárá o lórí àbádòfin owó orí tí ẹ̀ ń gbé káàkiri yìí. Ali Ndume ló ń bá Tinubu àti àwọn ìgbìmọ̀ rẹ̀ wí báyẹn. ẹni tó jẹ́ sẹ́nítọ̀ Ali Ndume tó ń sojú gúúsù Borno ni ó fi èyí léde nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá wọn oníròyìn ìkànnì ti Punch tó bá wọn sọ. ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé lórí ọ̀rọ̀ pé a fẹ́ ṣe àtúntò àbádòfin fún owó orí nílẹ̀ yìí, níṣe ni ọ̀rọ̀ náà kù díẹ̀ káàtó fún ìjọba àpapọ̀ èyí tó wà lóde lásìkò yìí. ó nítorí wípé nítorí yẹ kí wọ́n rán kọ́ ni wọ́n rán bí ìgbà tá a kàn fẹ̀ tẹ́lẹ̀ tá a lọ ń pa làpálàpá. ó ní òun rí ọ̀rọ̀ àbádòfin náà sí. ó ní nítorí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ìgbìmọ̀ tájọ́ ṣèjọba wọn ò mójútó nítorí ẹ̀kan mójútó. ó ní lára nǹkan tó yẹ kí wọ́n mójútó ó náà ní ètò ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń gbẹnu sókè lọ́dọọdún. ó lélẹ̀ gan ló yẹ kí wọ́n ṣe àmójútó rẹ̀ kí wọ́n sì mú àdínkù bá níná àti lílò owó orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè máa rí owó ṣe ìjọba. ó ní kì í ṣe àbádòfin ti àfikún owó orí wọn ló yẹ kí wọ́n lò lọ́nà àbáyọ sí ìṣòro tí Nàìjíríà ní yìí. ó ní ìnákùná àti ìnáàpà tó orílẹ̀-èdè Nàìjíríà ní ló yẹ kí wọ́n kọ́kọ́ gbégi dínà rẹ̀ kí owó tó pọ̀ kó lè máa ṣòro jọ sí àsùnwọ̀n ìjọba àpapọ̀. ó ní ṣé kí wọ́n á mọ̀ tàn yín, àwa tá a jẹ́ sẹ́nítọ̀ láti àrẹwà ní orílẹ̀-èdè Nàìjíríà àwọ̀ àfọwọ́ sí o, bẹ́ẹ̀ la sì sí lẹ́yìn àbádòfin ọ̀hún torí páwọn ò ní buwọ́lù bí tilẹ̀ wù kó mọ. ó ní àkókò ìgànkọ́ ló yẹ kí ìjọba àpapọ̀ kó gbèrú àbádòfin náà jáde torí pé tó kàn kọ́ ni wọ́n rán ní tó sì yẹ kan rán náà ti pátì tí wọn ò wọ bẹ̀ yìí. àwọn agbófinró tán gbófin jalè kan rèé tán já obìnrin 3 ọ̀tọ̀ọ̀tọ̀ sí ìhòòhò goloto lórí pé wọ́n fẹ́ gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà kan lẹ́kọ̀ọ́. gẹ́gẹ́ bí fídíò náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ èyí tí a sì rí gbámú láti orí ayélujára. arábìnrin kan tí orúkọ rẹ̀ tí wọ́n pè ní Ìyá Àlàtí ó fi ọ̀rọ̀ náà léde báwọn oníròyìn sọ̀rọ̀ ní àsìkò tó báwọn oníròyìn náà sọ̀rọ̀ lótìtọ́ àti lódodo ni kò fi orúkọ ibi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ni kò fi léde. ṣùgbọ́n nínú fídíò ọ̀hún ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé òun àti àwọn ènìyàn méjì tí wọ́n jẹ́ obìnrin pẹ̀lú ọlọ́kadà kan ó ní àwọn agbófinró ni wọ́n ṣe bẹ́ẹ̀ já sí ìhòòhò goloto. ǹjẹ́ kí ni tẹ́jọ́ fapọ̀ kí ló dé? ó ṣe ní àlàyé wípé ọlọ́kadà tí àwọn agbófinró náà tí wọ́n fẹ́ gba ọ̀kadà lọ́wọ́ rẹ̀ ó ní wọ́n ti ọlọ́kadà náà tí kọ́kọ́rọ́ náà sì jábọ́ lẹ́nu ọ̀kadà níṣe ni wọ́n bá mú kọ́kọ́rọ́ ọ̀hún tó sì fẹ́ máa lọ. ó ní ọlọ́kadà náà kọ́kọ́rọ́ wípé àwọn adigunjalè làwọn ènìyàn náà torí pé wọn ò sí nínú aṣọ òfin tó jẹ́ ti agbófinró ọlọ́pàá ilẹ̀ yìí. báyìí ló ṣe fi gbé ta táwọn obìnrin sì jáde àtàwọn ènìyàn táwọn alágbègbè náà láti ṣúgbà arákùnrin ọ̀hún kó tó di pé wọ́n mọ̀ pé
àwọn agbófinró ó ní wọ́n gba kọ́kọ́rọ́ ní ọwọ́ rẹ̀ ibi tí wọ́n ti ń bẹ̀bẹ̀ wípé káwọn agbófinró dákúdábọ̀ kí wọ́n fi ọ̀kadà náà sílẹ̀ fún un ó sọ di mọ̀ pé ọ̀kadà ọ̀hún ó ní wọ́n ti kọ́kọ́ gbà kan lọ́wọ́ òun tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kó tó di pọ́n tó ń tiraka ra ọ̀kadà tuntun yìí lẹ́yìn oṣù bíi mélòó kan ó ní ní báyìí o òun ò lè fẹ́lẹ́ sílẹ̀ fún òun ẹ̀fẹ́ sòǹdó lórí burúkú àti aláìláyèrè ni torí pọ́nà kan gbòógì tó ń gbà fi ń jẹun náà ni iṣẹ́ ọ̀kadà yìí ibi tó ti ń ra wẹ́ẹ̀bẹ̀ náà làwọn obìnrin tó jẹ́ ọlọ́jà ni wọ́n bá dìde ṣùgbà rẹ̀ kí ni wọ́n ṣèyí sí náà ni ìgbájú ìgbámú èyí tí kẹ́ríkẹ́rí tó ń bá ròde ó ní àwọn ènìyàn ní àwọn agbófinró náà ó ní wọ́n fi dá wọn lọ́lá pẹ̀lú bí wọ́n ṣe lù wọ́n tí wọ́n sì já wọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta náà sí ìhòòhò fídíò náà ń bẹ nítòsí ṣùgbọ́n látàrí òfin àti ìlànà tó dè wá lórí ìkànnì YouTube àní láǹfààní láti ṣe àfihàn rẹ̀ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ nígbà tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tán ó ní wọ́n já òun sí ìhòòhò òun gbìyànjú láti sá kúrò ní ojú táyé tó ń sì lọ sí ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù kan èyí tí wọ́n ti ń ṣe POS ó ní wọ́n tún wá lu ẹni tó jẹ́ obìnrin tó gba òun lálejò níbẹ̀ náà tájà òun náà sí òun bákan náà láìpẹ́ rẹ̀ ni wọ́n tún wá bá ọmọ òun èyí tó jẹ́ náà fi sá tí wọ́n sì tún lu òun náà ní ìlúkulù bí fídíò náà ṣe ń jáwọn ẹ̀nà káàkiri orí ayélujára ó ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi àfojúsùn wọn àti ojú ìwòye sí tiwọn tí wọ́n fi hàn tí wọ́n sì ń pe àwọn ọ̀gá pátápátá lẹ́nu iṣẹ́ agbófinró tí ń ṣe ọlọ́pàá pé kí wọ́n tètè wá ojútùú sí ọ̀rọ̀ yìí torí wípé ìgbésẹ̀ táwọn agbófinró ń gbé yìí ó ti ń sún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ògiri tán sì ní tá a bá lé ajá títí tó bá ti lè síjú padà sí ní báyìí ẹ̀yin náà ti mọ̀ tó kàn ó ẹ tètè báwọn ọmọ yín sọ̀rọ̀ ó ní àwọn ènìyàn náà fi sójú òpó ayélujára wọn bákan náà ni ọmọ tún ṣe wá sórí ní ìpínlẹ̀ Enugu lórí àwọn agbófinró ọlọ́pàá yìí pẹ̀lú bí ọlọ́pàá 6 ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe dáwọ́ lu dírẹ́bà kan ní ìlúkulù lórí ọ̀rọ̀ pé kò fún wọn ní 100 náírà èyí tó jẹ́ owó ìbọ̀bẹ́ tó yẹ kí ó fún àwọn agbófinró náà nínú fídíò náà tó náà tún jà rìnrìn káàkiri èyí tí àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n pè ní Christian Girls in Training nínú bọ́ọ̀sì ọkọ̀ tí wọ́n wà ó ní àwọn agbófinró ti dá ọkọ̀ náà dúró tí wọ́n sì pè dírẹ́bà wọn wípé kó sọ̀kalẹ̀ wọ́n jọ ń ṣe awuyewuye lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n tó fi hàn dájú nínú fídíò náà pé dírẹ́bà náà kọ̀ láti fún wọn ní owó báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kókùtì bo dírẹ́bà ọ̀hún tó sì lù ní ìlúkulù ọmọbìnrin tó ṣe tó ká fọ́nrán náà sílẹ̀ kò sàmọ́ sọ́dí mọ̀ wípé kí ló ṣe fún yín kí lẹ fà pọ̀ lẹ́nu ìṣẹ́jú mélòó ṣètòrí pé kò fún yín ní owó ìyín sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò mọ̀ pé bí orílẹ̀-èdè Nàìjíríà báwọn agbófinró ti bẹ̀ ṣe ríre o báyìí ni fídíò náà ló ṣe ń jà rìnrìn káàkiri kó tó wá di wípé ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúlu ilẹ̀ yìí èyún ACP Olúmúyìwá Adéjọbí ó wá fi ọ̀rọ̀ náà léde pé ẹ dákun ẹ dábọ̀ ẹni tó bá mọ àwọn ènìyàn yìí ẹ bá wa ṣe àwárí wọn torí wípé wọ́n ti ń ba ojú òfin jẹ́ tó sì ti ń tẹ òfin mọ́lẹ̀ lórí bí wọ́n ṣe lu arákùnrin náà ní ìlúkulù ó sì sọ di mọ̀ pé táwọn bá ti fi páńpẹ́ òfin mọ́ wọn kò ní lọ láì jìyà lábẹ́ òfin. ọmọ ọdún 18 kan ló ṣe bẹ́ẹ̀ tó jóná mọ́lé ní ìpínlẹ̀ Kwara látàrí ìjàmbá iná èyí tó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti iléeṣẹ́ àjọ panápaná ti ìpínlẹ̀ Kwara wọ́n sọ di mọ̀ pé ní agbègbè tó pè ní Ṣáyí Alóore nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara ó ní ìjàmbá náà ni ó ti wáyé ní nǹkan bí dédé aago 1:30 òru mọ́júmọ́ èní nínú ètí ọmọ ọdún 18 kan tí wọn kò tí ì fi ìdánilẹ̀ mọ̀ lásìkò tá a fi ń kó ìròyìn jọ tó ti ṣe bẹ́ẹ̀ tó ti jóná mọ́lé tá a bá ti ń rí ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ a yóò tún máa fún yín ní ààbọ̀ rẹ̀. àwọn olùfẹ̀hónúhàn ya jáde láti ṣe ìfẹ̀hónúhàn lórí àwọn olórí agbègbè wọn èyí tán wà ní àtìmọ́lé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Delta. àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè Okuama ní ìpínlẹ̀ Delta ni wọ́n ti tú jáde báyìí láti ṣe ìfẹ̀hónúhàn lórí ikú tó pa ẹni tó jẹ́ baálẹ̀ agbègbè náà èyí tí a pe orúkọ rẹ̀ ní Pa Ògbóròkò gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá fún wa wípé níbi ọjọ́ mélòó kan wípé ìdàrúdàpọ̀ ó ti ń rúgbó bọ̀ ní ìpínlẹ̀ Delta pàápàá jùlọ ní agbègbè tí wọ́n pè ní Okuama yìí pẹ̀lú bí àwọn olùgbé agbègbè náà bí wọ́n ṣe fi ẹ̀sùn kan àwọn ọmọ ogun lẹ̀ yìí pé wọ́n ti àwọn olórí àwọn mọ́lé fún àìmọye oṣù nínú èyí tí wọ́n ti fi ìyà jẹ wọ́n tó fi mú kí ẹni tó jẹ́ olórí kan gbòógì tí
ní ìlú náà tó ti ṣe bẹ́ẹ̀ tó ti dágbére fún ayé báyìí. èyí ló wá fà á táwọn olùgbé agbègbè náà nílé ta ti rí akọ abo ọmọdé àti àgbà tó fi máwọn ọ̀dọ́ làǹgbà tán ti ṣe ìwọ́de tán sì tún jáde síta wípé àwọn fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ọjọ́ 7 gbáko láti ṣe ìtúsílẹ̀ fáwọn ènìyàn wọn tó kù àti òkú olóògbé tí ó kú sí àkàtà wọn. Wọ́n ní lẹ́yìn ọjọ́ keje tí wọn ò bá ti ṣe báyìí níṣe ni àwọn yóò fi òfin ni àwọn yóò fi ìdájọ́ sí ọwọ́ ara wọn táwọn yóò sì ṣe tó bá wù wọ́n bó ṣe lè wù kó rí. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni kò sí òfin. Ó ní ìgbà tí ẹni tó jẹ́ adarí àti aṣíwájú fáwọn tó ṣe ìwọ́de ọ̀hún èyún ohun owó tẹ́kẹ̀ òtí èrò tó fi ọ̀rọ̀ náà léde nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀. Ó sọ dímọ̀ wípé wọ́n ti mú àwọn adarí àwọn nínú ètò ti ka orúkọ wọn kalẹ̀. Inú ìta ti rí ọ̀jọ̀gbọ́n Àtúrò Epepo, olóyè Bevis Adogbo, Dennis Okugbaye, Dennis Malaka, Madam Mabel àti ẹlòmíín tí kò fi orúkọ rẹ̀ léde láti ọjọ́ 18 àti 20 oṣù kẹjọ inú ọdún tá a wà yìí ló ní wọ́n ti wà ní àhámọ́ wọn nínú ètí ẹni tó jẹ́ olórí kan gbòógì ògbóròkò tóun náà ti kú sí àtìmọ́lé látàrí pé wọ́n fi ìyà jẹ wọ́n. Ó ní lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí nígbà tí wọ́n ṣẹ̀ tẹ́ ẹ sì sọ wípé wọ́n dáràn kí ló dé tẹ́ ẹ̀ mú wọn lọ sí ilé ẹjọ́ kí àwọn adájọ́ kí wọ́n bá fi ojú òfin kan fi wo ọ̀rọ̀ náà. Ó ní wọn kò ṣe bẹ́ẹ̀ o, wọ́n fi àwọn ènìyàn náà sí àtìmọ́lé wọn tó sì ń fìyà jẹ wọn lójoojúmọ́ nínú ètí èèyàn kan sì kú sí àkàtà wọn. Ó ní àwọn wá fún wọn ní ọjọ́ 7 gbáko báyìí tí wọn ò bá ti ṣe ìtúsílẹ̀ fáwọn olórí àwọn náà níṣe ni àwọn yóò fìdájọ́ sọ́wọ́ ara wọn nítorí gbogbo wọn bá sì rí níṣe ni kí wọ́n fi ara mọ́. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tọ́tùkà sí ti ìgbọ́yìn náà ni àyànfẹ́ Elédùmarè. ojú tẹ fi wò wá bí mo ṣe sọ́lẹ̀ kan kò ní fọ́, etí tẹ fi gbọ́ náà kò ní di. tẹ́ ẹ báyìí ti subscribe sórí ìkànnì yìí kílẹ̀ tún dúró dè ẹ tètè bá wa tẹ̀ síbẹ̀ kẹ́ ẹ sì fi sí notification kẹ́ ẹ lè máa rájà balẹ̀ ìròyìn wa bí ó bá ti ṣe ń bọ́ sílẹ̀ ní òrèkóòrè. bẹ́ẹ̀ náà ni tí gbogbo àwọn ìròyìn tá a ti mẹ́nu bà yìí èyí tó bá kàn yín jù tẹ́ ẹ fẹ́ pẹ̀kẹ́lù ẹ bá fi sínú comment section kájọ dá sí i. ayé ò máa fún lésì ní wàrà ṣẹṣà títí di ìgbà táàtò máa padà pàdé lórí ìkànnì yìí láti fún yín ní ìròyìn míì. orúkọ mi kò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni mo kí wa pé àkó àtàárọ̀ àkùṣẹ́ látàrí.